ọba wúre fún wa ibi tá a wà kọ́ ládùn sí o gbogbo ọmọ ìlú pátápátá ẹ̀yin ìjòyè ẹ̀dùn lẹ́gbẹ̀ẹ́ kan báyìí kí gbogbo ọmọ ìlú jáde síbi pátápátá fún ìwúrí ọba ẹ dákun ẹ jáde síbi máìkì yóò débẹ̀ yàn bí kábíyèsí wọ́n ti pèsè máìkì tó máa débẹ̀ yẹn ẹ dákun ẹ máa jáde bọ̀ ẹ máa jáde bọ̀ ẹ máa jáde bọ̀ ìwúrí ọba àtàgbọ́mọ kékeré àtàgbàlagbà bọ́mọdé ọba bá ìtàn yóò sì bárọ̀bá àrọ́bá bàbá àtàn ni ẹ wá gbọ́ bẹ́ẹ̀yàn tó bá wà tí ò bá ní ìtàn olúwa rẹ̀ ò ní tàn kò sì ní pẹ́ tó láéláé èyàn kan wà kò ní tàn láyé kò ní tàn kò sì ní pẹ́ tán Ofìkì ní ìtàn ẹ tàn ẹ pẹ́pẹ́pẹ́. Ó dára fún wa. Ojúbà àwọn bàbá mi. Àkọ́kọ́ tẹ̀lé sí ìta wọn. Wọ́n sì ojúbà délé. Èyí ni ìwúrí ọba Gbénga Àdìgún Adéoyè tó jẹ́ ààrẹ tilẹ̀ Ofìkì fún gbogbo ọmọ ìlú Ofìkì ní orí òkè Obàtálá. Gbogbo ẹ̀yin ẹ̀ tí ń darapọ̀ mọ́ wa ṣé tí ẹ̀ ń darapọ̀ mọ́ wa ní kànnì Ìlókù TV. Ààrẹ ṣíṣe ojúbà rẹ o. Ààrẹ táyé ojúbà rẹ o. Ojúbà rẹ Ọlájìyàn. Ojúbà rẹ ààrẹ Yèdísí. Ojúbà rẹ o ààrẹ Adéwọ̀yìn Àlàbí. Ojúbà rẹ ààrẹ Yèdípò. Ojúbà ààrẹ Kọ́ládé Ìbàdàn. Àwọn aláṣẹ ìgbà àdúrà kan ti ṣe fún wa lórí òní wọ́n ní òní èyí ta ti wá ṣe lójú ìtẹ́lẹ̀ kọ̀ọ̀kan yìí ṣe ìjọba ọgbà ìrọ̀rùn ti dé fóònù lóko yìí yà bá fífún wọn láti sí àìkú tí ṣe bá lọ ọ̀rọ̀ wọn máa jẹ́ kí ilé gúúsù ilé àríwá ilé ìlà oòrùn ilé ìwọ̀ oòrùn ó parapọ̀ yóò dìbò ó wàá sọ̀kalẹ̀ sọ́dọ̀ wọn ó sì lé ẹnì kọ̀ọ̀kan sí ìdìbò ọmọ mi kú mọ́ inú bí ẹni fọwọ́ yín bá wọn mọ́ ẹni yóò gbé lọ́rọ̀ yìí lọ́rùn oṣù olé àjọ ilé amọ́niṣe ni afàìmọ́niṣe ni aṣèlítọ́ bá ní dárò wọ́n padà lẹ́yìn yìí wọ́n dẹ̀yìn lẹ́yìn yìí abẹ̀rẹ̀ ọdún tuntun lónìí nǹkan tuntun nǹkan mèremère nǹkan ayọ̀ wọ́n máa jẹ́ ti ní gbogbo ẹ̀yin tí ẹ ti kọ́ nínú àkọ́kàtì owó ilé ẹ̀mí ẹ máa yàyọ̀ nílẹ̀ fún ayé gbogbo ẹ̀yin tẹ́ ń tọrọ ìjẹ́rìí káàtó máa fi di òye àmọ́dún agbẹ́ ọlọ́run ẹgbẹ́ débi gbogbo oníjànú wa orin ọjọ́ pípẹ́ wọ́n máa wọ̀ ní wa wá
wọ́n máa wọ̀lú wa wá. Àwọn ọmọ wọn ṣoríire. Àwọn tó wà nídàálẹ̀ wọn ṣoríire. Wọ́n ní ìlú fún ọ wálé. Wọ́n kẹrù wálé. Nàìjíríà ti dọ̀tún. Owó tuntun ti wọ̀ ní. Àní ni lọ́rùn. Àní lọ́wọ́ ni. Wọ́n pọ̀ ìgbà tí ó ti bẹ́ẹ̀ ni. Títí máa gbogbo ẹ̀yin olórí ẹ̀sìn tẹ́ wà níbí. Ìkan yóò ní dàrú. Ilé ẹnìkọ̀ọ̀kan ní dàrú. Olúwo ní dàrú. Lábẹ́ ọmọ àtẹ̀síwájú. Ọdún yìí ta ṣòwò. A tún sọ̀kọ̀ láyé. Ọ̀nà ọ̀nà fún wa o. Gbogbo ẹ̀yin ayaba. Ẹ̀yin ìyá ọba. Ẹ̀yin ọba ogun o. Ẹ̀yin àwọn ayaba ogun o. Ẹ̀yin àwọn ọmọ ọba ogun o. Ẹ̀yin àwọn bàbá ọba ogun. Ẹ̀yin àwọn ìyá ọba ogun. Gbogbo ìlú lápapọ̀. Mo fi àwọn olóyè mi bẹ̀rẹ̀ látòrí máyẹ̀. Òbílẹ̀ ẹnìkọ̀ọ̀kan máa tòrò. Àwọn ọmọ yóò máa rí ṣe. Ẹnu yóò máa tólẹ̀. Ní tàjèjì nínú o. Kí ni wọ́n ṣe bẹ́ẹ̀ kò ní jẹ́ ti yóò. Àwọn ọ̀tá yóò ní gbé rí. Àwọn ọ̀tá yóò ní gbé rí o. Obàtálá Obàtálá ni ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. Obàtálá Obàtálá ni ó tẹ̀ wọ́n mọ́lẹ̀. Gbogbo dáadáa yín lọ́dún yìí láti wákàtí wọ̀nyí lọ lọ́wọ́ àtẹ̀yìn lọ́wọ́. Orí tẹ̀ ẹ̀ ló kà. Èyí tẹ̀ ẹ̀ retí lọ́tẹ̀yìn lọ́wọ́. Wọ́n dára fún yín o. Ní ọjọ́ ìlú yìí, ọlọ́wọ́ ńlá nì fún yín. Ẹ̀yin gbòǹgbò, ẹ̀yin gbòǹgbò yìí. Bàbá ní ìlú, ìlú ò lè tòrò. Bàbá ní ìlú tí ọ̀kẹ́ ẹ̀ bá là, ju àjùmọ̀ ní lónìí. Láti bẹ̀rẹ̀ àkókò yìí lọ títí di gbogbo ìgbà tá a lò lórí ilẹ̀ ayé látòní lọ orí ńlá ni wọ́n máa tọ́ sí i. Ilé ìtọ́ ọrọ̀ ajé yín yóò máa gbèrú sí i. Ilé tuntun, ọkọ̀ tuntun, okòwò tuntun, ọrọ̀ tuntun, ìrànlọ́wọ́ ńlá ni wọ́n máa jẹ́ ti yín o. Gbogbo ẹ̀yin àgbẹ̀, ilẹ̀ ọ̀ máa fi èso eré fún yín. Ọdún tá a mú yìí, ilẹ̀ ọ̀ máa fi èso eré fún yín. Àní gbé yín bí o. Gbogbo tẹ bá dáwọ́ lé pátá ni ó máa yọrí sí ìlú. Ẹ̀yin olówó, àṣejèrè, ní jẹ gbèsè. Gbogbo tẹ ti dáwọ́ lé ni ó máa yọrí sí ìlú. Àwọn ọjà wọn máa lékún. Wọ́n máa pọ̀ sí i. Okòwò wọn máa lékún. Wọ́n máa pọ̀ sí i. Gbogbo ẹ̀yin ọmọ wẹ́rẹ́. Ikú ò ní parí o. Ikú ìtẹ̀sà lójú rẹ̀. Ikú ò ní parí. Ikú ò ní parí. Àní mo sàárè yìí o. Gbogbo ẹ̀yin àgbààgbà lónìí. Ẹ sì wá jìnà. Ẹ sì wá jìnà. Àtúwọ̀ tó yóò sì dá. Ojú yóò ní rí bí. Ojú yóò ní rí bí o. Ojú òbí sà. Wọ́n ti ṣe takuntakun ní àwọn òsínmọ́ láàárẹ̀ tí wọn. Ọlọ́run ló dá gbogbo wa. Òun ló sì ju gbogbo wa lọ. Òun láti máa gbé. Ó sì ní ká ké fún un. Òun ti fi àwọn ọmọ lóhùn. Ọlọ́run àti olóyún ọ̀dọ́mọ lóhùn. Ní kíákíá dáwà lóhùn. Òjò ìpalẹ̀ kó má lè pa. Gbogbo àjọ àtàṣe lónìí tó nípa lé ní ayé wa. Tó nípa rere lórí wa.
àwọn aya wa lórí àwọn ọmọ wa lórí gbogbo ènìyàn tí ń bẹ̀rẹ̀ yìí ó gbà àlejò tó bá sì ń wọ̀ lóko fún yín wọlé ẹ̀ẹ́dì ṣe wọlé gba àwọn ọ̀tá ẹbí tí ní wọ́n ti dánwò Ofìkì ẹ̀ẹ́dì kọ́lé sí ẹ̀rọ kọ́lé sí ìlú náà ẹ̀ẹ́dì máa torí rẹ̀ pẹ̀lú àwọn wá ní o. A ní àwọn àtọwọlé sílùú ìdáwọlé gbọ̀ngàn àpérò ìlú yìí afẹ́fọ́dé ńlá afẹ́fọ́dé tuntun ọlọ́wọ́ rẹ̀ wá lọ́wọ́ gbogbo ìdílé kọ̀ọ̀kan ọlọ́wọ́ bá gbogbo yín lọ́wọ́ sókè ọlọ́gbẹ́bí ààrẹ ti gbìyànjú wọ́n ti síwájú lọ́wọ́ ní kó lọ ṣe é ṣe wọ́n bá dẹ̀ lè fún ayé tọ́ọ̀lù mẹ́ta ó ti tó àbí. Ìgbọ́dọ̀ wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn olóyè wọ́n ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó dára fún ọ. Gbogbo àdáwọlé ọ̀pátá èèyàn ní ṣe rẹ̀. Ọdún ìyọ̀dún àyè ló jẹ fún ọ. Àní ṣe ẹnikẹ́ni ṣe. Ètò ìdìbò tí ń bọ̀ yìí wọ́n ní tẹ̀lé ń tètè. A lo alága Màkẹ́ńtì tí í ṣe olóyè ààrẹ Ọbàtálá. A ti ṣàdúrà fún gbogbo òṣèlú. A ṣàdúrà fún gómìnà wa. A ṣàdúrà fún ààrẹ orílẹ̀-èdè yìí. Àti gbogbo àwọn tọ́lọ́wọ́ fi ní ọ̀kẹ́ láti yẹ̀ sórí ipò. Ètò ìdìbò tí ń bọ̀ yìí ní gbogbo wa lọ́wọ́ yóò tùbà yóò tùsẹ̀. Igbákejì gómìnà bàbá wa Barrister Lawal ìṣàdúrà fún wọn àni wọ́n máa là iṣẹ́ àwọn owó tó dùn wọn àni wọ́n ti dùn. Wọ́n fi kárí gbogbo àwọn tí ń rẹ Aare Ofìkì lọ́wọ́ gbogbo wọn pátá wọ́n sórí ire ọ̀nà ní tí wọ́n wọ̀ ọ̀nà tí wọ́n dọ́ gómìnà ọ̀nà tí wọ́n rò kọ́ mẹ́jọ ọ̀nà ní tí wọ́n yó ọ̀nà ní tí wọ́n wọ̀ yó agbára ọlọ́run ojú òní ti wá ojú kìí ṣe lálẹ́ ojú òní ti wá gíga gíga là á gbọ́jọ́ òkè là á máa lọ ìgbé òkè lẹ́wọ́n rú sí ọ̀gbọ̀n ọmọ wáyé wá gbẹ́bí á máa lọ àwọn ọ̀tá wa lọ ojú òní ti wá ilé ìtàkùn lónìí àlọ́ lọ́wọ́. Olúwa wa.